awuyewuye kan tó gba ìgboro Èkó kan lónìí Monday, pàápàá jùlọ ládùúgbò Ẹlẹ́kọ̀ àti Ìmọ̀ta wípé àwọn jàǹdùkú Banditi ti wọ̀lú Èkó, táwọn olùkọ́ sì bẹ̀rẹ̀ sí máa pe àwọn òbí lórí fóònù wípé kí wọ́n wá mú àwọn ọmọ wọn nílé ìwé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ pé irọ́ lásán lọ̀rọ̀ yìí o, àti pé àwọn èèyàn ṣèwádìí dáadáa kí wọ́n tó bẹ̀rẹ̀ sí máa gbé rúmọ̀ yìí kiri. Ẹlẹ́kọ̀ níjọba ìbílẹ̀ Ìbẹ̀jú-Lẹ́kì ni rúmọ̀ yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé àwọn Banditi wà lágbègbè wọn, táwọn òbí sì bẹ̀rẹ̀ sí máa sá kíjokíjo kiri. Ọ̀kan lára àwọn òbí tó ní ọmọ ní iléèwé Delta Nursery and Primary School Ẹlẹ́kọ̀ sọ pé ọ̀gá iléèwé yìí ni wọ́n pe gbogbo àwọn òbí wípé kí wọ́n wá mú àwọn ọmọ wọn nítorí àwọn Banditi ti wà nínú Ẹlẹ́kọ̀. Bẹ́ẹ̀ kì í ṣe iléèwé yìí nìkan o, ó ní gbogbo iléèwé lágbègbè Ìbẹ̀jú-Lẹ́kì lọ̀rọ̀ náà kàn. Èyí ló jẹ́ kí wọ́n pàṣẹ fún gbogbo iléèwé agbègbè náà wípé kí wọ́n da àwọn ọmọ síta kí wọ́n sì ti àwọn skul náà pa. Ṣá o, nígbà tọ́rọ̀ náà máa kan olùdarí skul nípínlẹ̀ Èkó àti àwọn òṣìṣẹ́ ìjọba létí, wọ́n ní àwọn èèyàn yìí ṣe ọ̀rọ̀ gbọ́ ni o, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Bákan náà ni iléeṣẹ́ rédíò kan tún kéde pé jàǹdùkú Banditi ti pa àwọn ọmọbìnrin méjì ní primary school kan níjọba ìbílẹ̀ Ìmọ̀ta. Ṣá o, nígbà tí headmaster school yìí máa fèsì, ó ní ìjàmbá ló ṣẹlẹ̀ o, kì í sọ̀rọ̀ Banditi báwọn èèyàn ṣe ń sọ kiri, àti pé iléeṣẹ́ rédíò yóò ṣèwádìí ọ̀rọ̀ náà kí wọ́n tó kéde fáwọn aráàlú. Bẹ́ẹ̀ ni wọ́n padà bẹ àwọn èèyàn lórí ìròyìn tí wọ́n gbé jáde. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ẹnìkan ló fi tó àwọn létí pé àwọn Banditi ti pa ọmọléèwé méjì tí wọ́n sì tún dáná sí skul wọn. Èyí ló jẹ́ káwọn náà sáré kéde láì ṣe ìwádìí ọ̀rọ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Abímbọ́lá Adébísí ti sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ làwọn èèyàn ń gbé kiri o, àti pé àwọn náà ń ṣèwádìí tàwọn lọ́wọ́ lórí fídíò tó ń jà rànràn lórí ẹ̀rọ ayélujára. Ju gbogbo ẹ̀ lọ, àwọn aráàlú Ẹlẹ́kọ̀ sọ pé lóòótọ́ làwọn kẹ́fìn àwọn Banditi láàrin ìlú táwọn sì ṣèwádìí ló jẹ́ káwọn mọ̀ pé òtẹ́ẹ̀ kan nínú Ẹlẹ́kọ̀ ni wọ́n farapamọ́ sí, bẹ́ẹ̀ làwọn aráàlú lọ lé wọn kúrò níbẹ̀. Wọ́n túbọ̀ mú àwọn èèyàn yìí nínú fídíò kan tí wọ́n pín kiri tí wọ́n fokùn so wọ́n tí wọ́n sì tú ẹrù wọn. Kódà obìnrin wà lára àwọn ẹni yìí tí wọ́n sì bá àdá, ọ̀bẹ àti oògùn tramadol nínú ẹrù tí wọ́n tú. Àwọn èèyàn kan gbàgbọ́ pé Banditi ni wọ́n àti pé wọ́n wá fi mú fílẹ̀ ni, táwọn mìíràn sì gbàgbọ́ pé àwọn tí wọ́n sá kúrò lábúlé fún ẹ̀mí wọn làwọn eléyìí. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ìjọba ìpínlẹ̀ Èkó sọ yìí, kò sí ìsẹ́ni tó mọ òótọ́ ọ̀rọ̀ nínú gbogbo ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú àwọn ẹni afurasí méjì kan tí wọ́n sọ pé àwọn ni wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri wípé àwọn jàǹdùkú Banditi lọ kọlu ìlú Lámíní níjọba ìbílẹ̀ Ìdó tí wọ́n sì pa èèyàn 6. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, àwọn ọlọ́pàá sọ pé lórí ẹ̀rọ ayélujára ìyẹn WhatsApp ni wọ́n ti ń pín ìròyìn yìí tó fi dórí gbogbo ẹ̀rọ ayélujára tó kù, tí kinní ọ̀hún sì kó ìbẹ̀rùbojo báwọn aráàlú. Ṣá o, àwọn ọlọ́pàá ti sọ pé irọ́ lásán lọ̀rọ̀ yìí, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Lónìí Monday, ọjọ́ kìíní oṣù kẹfà ọdún yìí ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀gbẹ́ni Àyànládé Ọláyínká ṣe ìkéde yìí. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìròyìn yìí dé tí ọlọ́pàá làwọn rán àwọn patrol lọ sílùú Lámíní fún ìwádìí. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n rí i pé irọ́ lásán ni. Èyí ló jẹ́ kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Olúgbéngà pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé kí wọ́n ṣe ìwádìí délẹ̀ láti lè mọ ibi tí voice note ọ̀hún ti wá. Bẹ́ẹ̀ ni ọwọ́ fi tẹ ẹni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí máa pín voice note ọ̀hún, ìyẹn Pastor Amos Joel Múyìwá, tí Amos sì jẹ́wọ́ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé òun ò ṣèwádìí ìròyìn ọ̀hún fínífíní kóun tó bẹ̀rẹ̀ sí máa pín kinní ọ̀hún kiri. Bákan náà ni ọwọ́ tẹ arábìnrin kan tó ń jẹ́ Mulikat Bashiru. Wọ́n ní obìnrin yìí gan ló kọ́kọ́ gbé ìròyìn ọ̀hún dé àárín ìlú tó sì bẹ̀rẹ̀ sí pín kiri. Ní báyìí, àwọn méjèèjì ti wà lákọlò ọlọ́pàá tí wọ́n sì jìyà tó tọ́ lábẹ́ òfin. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá kìlọ̀ fún àwọn aráàlú wípé kí wọ́n máa ṣe ìwádìí ọ̀rọ̀ dáadáa kí wọ́n tó máa kó jìnnìjìnnì bolẹ̀. Nítorí irú ìròyìn bẹ́ẹ̀ máa ń dà àwọn ọlọ́pàá ríboríbo ni, pàápàá jùlọ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí, táwọn Banditi sì lè lo ìbẹ̀rù tó wà lọ́kàn àwọn èèyàn wọlé sí wọn lára. Àti pé ẹnikẹ́ni tó wá bá tẹ̀ pé ó mọ̀ọ́mọ̀ pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri ni, ẹni tóun ó fojú winá òfin.